nowhere. They are part of us and we are part of them. We must live with them. You can't drive them away, and they can't drive us away. They are our neighbors, so we should never allow them to be our enemies. Kò sí bá ṣe bòlò tí ò ní run ìgbẹ́, ìyẹn ni wípé koríko ni koríko ọmọ jẹ́. Ṣé rí ọ̀rọ̀ Gumi, ẹ̀yin náà wò ẹ gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu Gumi. Ìjọba sì wà ṣùgbọ́n a mọ̀ wípé létòlétò níjọba yìí ń ṣe àwọn ètò yìí lọ́wọ́lọ́wọ́. Ó dàbẹ̀ pé wọn ò fẹ́ mú gìrìgìrì gẹ́gẹ́ bí nǹkan tí mò ń wò, torí pé ìtí Gumi sì ń sọ jáde lẹ́nu ìkọjá àyè gbáà ni. Number one, Gumi ò ń ṣe alágbẹnusọ ìjọba lórí ètò ààbò. Ìyẹn ní tí wọ́n bá ti sọ̀rọ̀ kan, Gumi máa jáde ó ń disrupt ètò ààbò gbogbo ibi tí ìjọba bá ti yẹ kán tiẹ̀ ṣẹ́gun àwọn aráabí, òun ló máa gba wájú gbẹ̀yìn. Ta ló yàn ọ́ Gumi? Ẹ dúró, ṣé àwọn òjíṣẹ́ Olúwa àáfàá ṣáwọ̀ ni wọ́n ń darí orílẹ̀-èdè àbáwọn tá a dìbò yàn? Kí ló dé tí Gumi ò jẹ́ kán ṣiṣẹ́ wọn? Gumi jáde ń sìn, ó ní kò síbi tí wọ́n fẹ́ lé àwọn tó ń da ẹran lọ, àjọ wà ní. Ẹ ṣe lọ build this country tí tẹ́ bá rí wípé ẹ fẹ́ máa fi ara ní àwọn aráàlú, kò sí èèwọ̀ ń bẹ̀ lè kóra yín jọ lẹ́yìn tọ́rọ̀ yín jọ jọra yẹn, pàápàá jùlọ lórí sàríà, ẹ kóra yín jọ ẹ lọ build country mi. Ìtí ò possible ni Gumi ń fà. A sì máa béèrè lọ́wọ́ ìjọba pé agbára wo ni Gumi ní tó fi wá le tó bẹ́ẹ̀. Ta ni Gumi ń gbè níjà gangan? Ìjọba ní rárá, ẹ̀sìn ní ọjọ́ pé kì í sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ o, torí àwọn mùsùlùmí kan ti jáde tí ò jèpè tí ọjọ́ kan tẹ́ ń ṣẹ́ fún Gumi tá à ń sọ yìí, torí àìmọye mùsùlùmí ló ti bá ìjà yẹn lọ. Wọ́n ní ìkan tó wà ní Ìwó nígbà tí Gumi wá kí wọn tó wá bá wọn lálejò, wọ́n ló sọ jáde allegedly. Mo rí nínú fídíò èèyàn kan tó jẹ́ àfáà ńlá kan náà nílùú Ọ̀yọ́ lọ́wọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ńbẹ̀, bó sọ pé wọ́n ti ní kàn wá gbàbọn, àkànfẹ́ àwọn máa tó nílò bọn, fẹ́ gbàbọn lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ni. Ṣé tí Gumi ń ṣe kiri nìyẹn? Tó bá jẹ́ lóòótọ́, níbo ni Gumi ti ráwọn ọ̀bọ̀n? Ta ló ń kọ́ àwọn ọ̀bọ̀n fáwọn bandit tán di terrorist yìí? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dá wa lò. Who is Gumi? Ta ni Gumi? Báwo lágbára ẹ ṣe pọ̀ tó yẹn? Mo láwọn ìbéèrè tí mo fẹ́ béèrè o, because èmi ò mọ bó ṣe jẹ́ wípé gbogbo ìgbà tí government bá fẹ́ make progress ni Gumi ń rọ́bìṣẹ́. Ó lè jẹ́ èèyàn kan ṣoṣo, ṣùgbọ́n Gumi nìkan là ń rí ni o. You are not for government. Government wa kì í ṣe clerics, kì í ṣe àwọn òjíṣẹ́ Olúwa ló ń rọ̀nà ẹ̀, àwọn officials tá a dìbò yẹn ni. Ta ló wá ń sọ̀rọ̀? Ta ni on behalf of ta ló fi ń sọ̀rọ̀ Gumi? Ó ń sọ pé kò síbi tí wọ́n fẹ́ lé wọn lọ. They are part of us. Us ìwo? Part of you, not us. Àwọn ọ̀daràn agbésùmọ̀mí kì í ṣe ara wa. A dẹ̀ kọ́ a reject ẹ̀. Èmi àti wọ́n mọ̀ wípé àwọn nǹkan tó ń jáde lẹ́nu Gumi tí ò bá jẹ́ nǹkan mi, ó yẹ ká ti mú lọ wò ní Yaba, torí pé àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tó lè dá ogun sílẹ̀ gbáà ni. Pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn, Gumi ń sọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀. Àwọn ẹni yìí, àwọn ológun ń kú lójú ìjà àwọn pípù yìí. Wọ́n ti pa ìmọye ológun lọ, wọ́n ti pa ìmọye èèyàn lọ, wọ́n ti gbé ọ̀gá ọlọ́pàá, wọ́n ti ṣe wọ́n bọ́ṣẹ́ tí ń sojú. Àwọn yẹn ni Gumi tó ń sọ wípé they are part of us. Wàhálà táwọn onímọ̀ọ́lù ti dálẹ̀ lásán kò ń ṣe kékeré. Ṣé Gumi ló máa pàṣẹ fún ìjọba? Ṣé ìjọba tiẹ̀ ti wá sọ pé kán máa lọ ni? Ìjọba ò lanu sọ fún èèyàn kankan pé kúrò ńlùú. Try má jẹ́ terrorist ni. Má jẹ́ kán bá àwọn nǹkan àjà olóró lọ́wọ́ ẹ̀ tán lè fi pè ń terrorist ni. Kí ni ìjọba wa sọ tí Gumi bọ́ta tó ń sọ̀rọ̀ kàtìkàtì báyìí? Àwọn wo làwọn àti Gumi jọ wà tí wọ́n jọ ń da ìlú rú báyìí tí ìjọba ò tí ìwọ náà àti mú wọn? Ẹ kó líìsì wọn bọ́ta náà.
ta ni Gumi fún rẹ̀? Ó sọ̀rọ̀ lórúkọ àwọn mùsùlùmí gidi o, mi ò sọ àwọn mùsùlùmí alákatakítí bíi tiẹ̀ o. Ó sọ̀rọ̀ nípa kì í ṣe ó gbèjà mùsùlùmí o, ó gbèjà aráàlú o. Àwọn tẹ́rọ́rìsì ló ń gbèjà, ṣúọ̀ tẹ́rọ́rìsì ò ní wọn náà. Irú àáfàá wo ni tiẹ̀ náà? Àwọn àáfàá kàtìkàtì wo irú ẹ̀ wo ni tiẹ̀? Kí ló kẹ̀ ń pa Nigeria security? Kí ló dé tó ń gba wájú gbẹ̀yìn? Omi máa padà tán lẹ́yìn ẹ̀jẹ̀ ẹ̀. Lọ darapọ̀ mọ́ wọn fáínálì kákú mọ̀ pé àárín wọn ló ń gbé, kí Trump jọ bọ́ǹbù gbogbo yín papọ̀. Ta ló yẹn? Àwọn governors tí wọ́n ṣojúṣe wọn, Trump ti ń bá wọn ṣe. Governor wà ní Sokoto, ó ń gba security vote. Governor wà ní Kwara, ó ń gba security vote. Iṣẹ́ tó yẹ kán ṣe tán láwọn ò lè ṣe, ebi ni wọ́n bá wọn ṣe yẹn. Wọ́n ti gbìyànjú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, bó bá jẹ́ òótọ́ ni. Mo rá advert Àmọ̀tẹ́kùn tán náà ti ní drone láti fi máa monitor gbogbo South West. Ṣé ńgbà tó mi fẹ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tán, kí ló dé tẹ̀yìn máa ń ní sùúrù kí wàhálà ò wọlé tọ̀ ìwà nígbà tẹ́ ẹ̀ lè ṣẹ́gun wàhálà yẹn kẹ́ tó wá ṣẹ̀ṣẹ̀ máa pariwo ẹgbà wá? Ẹ̀yin governors ni mò ń bá wí. Ẹ gbìyànjú, àsọpẹ́ ẹ gbìyànjú, ṣùgbọ́n ó ti ń bọ́wọ́ sórí lọ. Àwọn tó mọ tara wọn nìkan pọ̀ nù yín. Ẹ̀yin lẹ̀ ń jẹ́ kí Gumi máa fi wá pa lórílẹ̀‐èdè yìí. Ẹ gbọ́rọ̀ tó sọ, they are part of us. Ṣé rí Gumi máa dá wàhálà lẹ̀ torí wípé nǹkan tó ń sọ yẹn kì í ṣe nǹkan tó lè mú àlàáfíà wá. Bó ṣe ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ àlàáfíà, kò sì sọ̀rọ̀ ìdáàbòbò, ọ̀rọ̀ ikú pé ẹ gbakú mọ́ra, ẹ kó wọn mọ́ra ló ń sọ. Àwọn ò sọ pé kó ní kẹ́nikẹ́ni ó mọ̀ gbèlú, àní gbogbo nǹkan ìjà olóró tí wọ́n ń kó kiri àfẹ́, wọ́n ń jiyàn gbé àfẹ́. Ṣé ò yẹ kí ìjọba federal government, kí government kan tètè wá nǹkan ṣe sọ̀rọ̀ Gumi ni? Gumi ó ti condemn gbogbo àwọn mùsùlùmí pẹ̀lú wa ẹ̀ látòrí sàríà. Ó jẹ́ kí àwọn mùsùlùmí gidi tó jẹ́ northerners tí wọ́n ṣe bíi tiẹ̀, ìwọ àti Sultan dẹ̀ ni. Sultan ò sọ̀rọ̀, ìwọ ló ń sọ̀rọ̀. Ìwọ̀n bá tí Sultan ń bá sọ, ẹ ti mọ̀ pé irúkìrú ọbẹ̀ wọ. Sultan kì í ṣe ọba aládé. Kí ló ń ṣe láàrin àwọn ọba tiwa gan? Kí ló dé tẹ́ ń gbà á láyè? Clergy la ní, olórí ẹ̀sìn ni, òun ló tún fẹ́ máa wá control wa nílẹ̀ wa. Ó ní terrorist ní social media. Ṣé social media ní Trump wà lọ bọ́ǹbù báyìí? Ṣé bí social media ló ń pè ní terrorist? Kíjọba wá bí wọ́n ṣe fẹ́ tètè adjust kán control ẹ̀ káṣírí wọn mọ̀ bá máa tú. Ẹ fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan. Who does that? Ṣó possible ni? Ṣó ṣe é ṣe ni? Lóòótọ́ kò síbi tí ṣe ò sí nínú ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, àti bílẹ̀ àti Christian àti mùsùlùmí. Understanding wa ló kéré. Máyì tún máa sọ àṣà àti ṣe àwọn ibìkan ló dẹ̀sìn bí àṣà àti ṣe wá ṣe dẹ̀sìn ìbílẹ̀. Bẹ́ẹ̀ bá lẹ̀sìn bàbá tí ẹ̀sìn bàbá oníbàbá, káwá pa afẹ́sìn bàbá oníbàbá, ṣó wá yẹ kán mú wa ní dandan má súnmọ́tọ̀ kán dẹ̀ máa gbẹ̀mí wá nítorí ká lè sin bàbá wọn, àdẹ̀yàwó lọ́wọ́ wọn. Ẹ̀tàn náà ni orí ẹ̀sìn náà ni Gumi àti Sultan yìí ni wọ́n dúró lé lórí tí wàhálà fi dé báyìí. Ọ̀rọ̀ ẹ̀sìn náà ni a fi fẹ́ ba ayé Jonathan, àbí ni a fi tó ayé Jonathan ṣe nígbà tó wà lórí oyè ńgbà yẹn. Buhari ti dolóògbé ní ìsìn, kí la wá ń gbé tá à ń gbé? Èyí tí wọ́n dálẹ̀ ní ọ̀tàn ńlẹ̀ yìí, òórùn tí wọ́n dálẹ̀ ló sì ń rùn yìí. Gọ́ọ̀mẹ̀ntì ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ Gumi, ó ń pọ̀ ju o. Tó bá jẹ́ òun ló ń pàṣẹ ká kúkú tètè mọ̀.
bóyá tẹ́ ẹ bá tètè lo òfin àwọn tẹ́rọ́rìsì tẹ́ ẹ tètè fi gbé bóyá àwọn yòókù ó jókòó jẹ́. Mo kí yẹn kú bẹ́ẹ̀ ṣe ń wò wá o, à ń dúpẹ́ lọ́wọ́ yín o. Ogun ìjínigbé kò ní wọlé tọ̀ wá o, ogun ẹ wá san ransom kò ní wọlé tọ̀ wá o. Ẹ̀yin ti Kwara náà ẹ kú àmójúbà Trump. Bẹ́ẹ̀ ni tó o bá jẹ́ tẹ́rọ́rìsì tó jẹ́ yẹn kò lè pí ẹ, kò tiẹ̀ wá lè pí ẹ kó repent mọ́ nísìn torí o máa kú tọmọtọmọ ni. Tó o bá jẹ́ kidnapper ọwọ́ tí ọ̀ ò ní rúlà lágbára Ọlọ́run èyí tẹ́ ẹ ṣe lórílẹ̀‐èdè yìí tó. Màá tún béèrè ìbéèrè tí mò ń béèrè o, ṣé tógun Trump yìí bá tán ṣé àwọn ẹni ìtàn Gumi àwọn ẹbí Gumi wọ́n ṣe bá tò pọ̀ ní wọ́n Nàìjíríà náà ni, ṣùgbọ́n ṣèṣe wá jọra. Kí ló dé tí àwọn tó colonize wa àwọn UK kí ló dé tí wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ lórí ìpanisayọ̀ yìí bí wọ́n ṣe ń pa àwọn èèyàn pàápàá jùlọ kìrìsìtẹ́nì ní chọ́ọ̀chì tí wọ́n kidnap wọ́n sọ̀rọ̀ dọ́là. Ọlọ́run ló fi Trump kẹwàá, kí ló dé tí wọ́n ò sọ̀rọ̀? Àwọn tó ṣe amalgamation tí wọ́n join ní orí tí ọ̀bẹ́sẹ̀ dọ́gba, orí tó tóbi ẹsẹ̀ tó tínrín tí wọ́n amalgamate wọn papọ̀, kí ló dé tí wọ́n ò sọ̀rọ̀ pó tó gẹ́? Nígbà míì tí nani bá nani tí nàyàn nàyàn tẹ́ni tó ní gbà tí ò bá sọ pé ó tó gẹ́, irú ẹni bẹ́ẹ̀ ló ní kán máa nani o. Ó ṣe bí òwe. Trump ti sọ pé ó tó gẹ́, federal government ti sọ pé ó tó gẹ́, ẹ̀yin náà jẹ́ àfọwọ́ tì wọ́n lẹ́yìn. Tá a bá ti ń rí traces àwọn tí wọ́n lè di bandit lọ́la, ẹja tètè máa fi tó àwọn agbófinró létí. Á rí ìyanu gbà o, àkú ọdún àkú ìyèdàn. Gumi àwọn onímọ̀ọ́lù wọn ń ṣara tiwa o, ara tiyín ni, ẹ lọ dá kọ́ńtì tiyín sílẹ̀. Ṣé ẹ ti gbọ́? Kẹ lọ máa lo ṣàríà ń bẹ, ẹ máa lọ jíra yín gbé. Enough is enough. Ẹ ṣe àdúpẹ́. Ṣéun Agboola lórúkọ mi.